ṣekú pa àwọn aṣọ́gbó ìlú ọlọ́ká 5 lójúnà àti dóòlà Fúlàní adaranjẹ̀ 3 tí wọ́n mú fi sí àhámọ́ wọn. Afurasí kan ló ganu jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, ìjọba Saudi Arabia fààyè gba irúfẹ́ àwọn èèyàn kan láti máa ra ọtí mu lórílẹ̀‐èdè náà báyìí. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn jí ìmáàmù àgbà kan, adarí Fúlàní àtàwọn míì gbé sálọ nínú ìkọlù tuntun nílùú Kaduna. Ọwọ́ tẹ̀ wọ́n o, ikọ̀ ológun náà wọ́gán àwọn afurasí ajínigbé 8 àtàwọn tó ń gbé oògùn olóró nípínlẹ̀ Edo. A ò faramọ́ o, Àtíkù, Bọ̀dé George, ẹgbẹ́ òṣèlú PDP, LP àtàwọn míì kóró ojú sáwọn sẹ́nẹ́tọ̀ lórí àtúnṣe òfin ìdìbò. Ẹ gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí ẹ fi dè wọ́n o. Ẹ jẹ́ káwọn Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́sùn láti lè dènà irú ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara. Adeleke ló ké gbàjarè síta bẹ́ẹ̀ fún ọ̀gá ọlọ́pàá ilé wa. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. A lọ ṣekú pa àwọn aṣọ́gbó ìlú ọlọ́ká 5 lójúnà àti dóòlà Fúlàní adaranjẹ̀ 3 tí wọ́n mú fi sáhàmọ́ wọn. Afurasí kan ló ganu jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù. Abubakar Abdullahi, ọ̀kan lára àwọn afurasí 7 tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ náwó gan fẹ̀sùn lílọ́wọ́ nínú ìkọlù àti ṣíṣekú pa àwọn aṣọ́gbó 5 lọ́fíìsì Igbó Ọba nílùú Ọlọ́ka ti sọ bí ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Dange, ẹni tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí igbákejì apàṣẹwàá fún ikọ̀ agbébọn náà, ti ṣe ránṣẹ́ pé òun láti kópa nínú ṣíṣe ìkọlù náà lójúnà láti tú àwọn adaranjẹ̀ Fúlàní 3 sílẹ̀ tí àwọn aṣọ́gbó náwó gan tẹ́lẹ̀ fún ẹ̀sùn tí wọn kò fi léde síta. Ìwò téèyàn fi ń wo ojú afurasí náà tó ń wò fínífíní àti bó ṣe jẹ́ ọ̀dọ́kùnrin lè mú kí èèyàn máa fojú ọmọ kékeré wò ó bí ẹni tí kò lè pa eṣinṣin. Ṣùgbọ́n ìdàkejì lọ̀rọ̀ náà yọrí sí, bó ti jẹ́ pé ọ̀dọ́kùnrin náà mọ ìbọn AK-47 gbé dání tó sì tún lè yìn pẹ̀lú ìgboyà. A ó rántí pé àwọn aṣọ́gbó 5 ló jẹ́ ṣíṣekú pa lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 6 oṣù kìíní January 6 ọdún 2026 ní Igbó Ọba lọ́fíìsì àwọn aṣọ́gbó nílùú Ọlọ́ka níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn aṣèkọlù náà ni wọ́n jẹ́ 10 níye tí wọ́n dìyà mọ́ra ohun ìjagun ló ṣe bẹ́ẹ̀ ya wọ ọ́fíìsì àwọn aṣọ́gbó náà ní déédéé aago 9 alẹ́ tí wọ́n sì ṣèkọlù burúkú sáwọn aṣọ́gbó náà. Nígbà tí kò tún tẹ́ wọn lọ́rùn pẹ̀lú pípa tí wọ́n pa àwọn aṣọ́gbó 5 ọ̀hún, ọ̀kan nínú wọn tún jẹ́ dídáná sun kọjá mímọ̀. Àwọn aṣèkọlù náà tún sá lọ pẹ̀lú ìbọn 2 àti àwọn ọ̀kadà alùpùpù 3 nígbà tí wọ́n sì tún dáná sun ọ̀kadà 2 yòókù. Ẹni tó ń fìdí ìfigbóró òfin gbé náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ọláyínká Àyànládé jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn ìkọlù náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Fẹ́mi Haruna darí ọ̀gá àgbà agbófinró CSP Ayọ̀dèjì Adépẹ̀tù láti léwájú ikọ̀ ọ̀hún láti gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin ìtanilólobó ló yọrí sí fífi gbòòrò òfin gbé àwọn afurasí 3 ṣáájú. Lẹ́yìn náà lọ́wọ́ tún tẹ àwọn 4 míì tí àpapọ̀ iye wọn sì jẹ́ 7. Orúkọ àwọn afurasí náà ni Mohammed Dange tí wọ́n ló jẹ́ olùdarí ikọ̀ náà, Abubakar Abdullahi, Shehu Usman, Toro Malami, Usman Alhaji Umar, Laulo Muhammadu àti Usman Alhaji Isa. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan, Abubakar, ọkùnrin Fúlàní tó ní Yauri nípínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí ìlú abínibí rẹ̀ ṣùgbọ́n tó ń gbé ní Bọ́lọ́run dúró nílùú Ògbómọ̀ṣọ́. Ó ní adaranjẹ̀ lòun tó sì tún kópa nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ àgbébọn yòókù. Ó sọ pé òun kò mọ ìgbà tóun ti wà ní Bọ́lọ́run dúró. Òun da màálù láti ibodè Sàdú nípínlẹ̀ Kwara lọ sí agbègbè náà. Ó ṣàlàyé ohun tó ṣokùnfà ìkọlù sáwọn aṣọ́gbó àti bí iṣẹ́ ìkọlù náà ṣe jẹ́ ṣíṣe. Abubakar jẹ́ kó di mímọ̀ pé Mohammed Dange ló ránṣẹ́ pé òun tó
sì darí òun àti àwọn yòókù láti ṣekú pa gbogbo àwọn èèyàn tí àwọn rí lọ́fíìsì àwọn aṣọ́gbó. Ó ní ìdí ìkọlù náà ni pé àwọn adaranjẹ Fúlàní mẹ́ta kan ti jẹ́ fífi gbòòrò òfin gbé. Ó sì sọ fún àwọn pé kí àwọn tú àwọn ọkùnrin mẹ́ta náà sílẹ̀ lẹ́yìn tí àwọn ṣekú pa àwọn aṣọ́gbó. Ó ní lẹ́yìn ṣíṣekú pa àwọn aṣọ́gbó náà làwọn tú èèyàn àwọn sílẹ̀ tí àwọn sì gbé wọn lọ. Àfúrásì náà sọ wípé àwọn 10 ló ṣọṣẹ́ láabi náà. Àwọn ya wọ agbègbè náà pẹ̀lú ọ̀kadà 5 àti ìbọn AK-47 5. Ó ní méjì làwọn gun ọ̀kadà náà. Bákan náà làwọn tún gbé ohun èlò ìbúgbàmù lọ́wọ́. Ó ní àwọn gbé ọ̀kadà alùpùpù àwọn jìnnà réré tí àwọn sì fẹsẹ̀ rìn dé ọ́fíìsì àwọn aṣọ́gbó yìí. Ó pe orúkọ kan ní Bello, ẹni tó ti na pápábora gẹ́gẹ́ bí adarí agbébọn náà. Ó ní Muhammed ló ń fi àṣẹ àti ìtọ́ni Bello sínú ìṣe. Àfúrásì náà ní òun àti Bello ti jọ gbé papọ̀ ní ibodè Sadu nígbà kan, ṣùgbọ́n òun kò mọ ibi tó wà nísinsìnyí. Ó kàn máa ń pàṣẹ fún Muhammed ni. Ó ní kó tẹ̀lé àwọn lọ ìlú Ọlọ́ka. Òun ló fún Muhammed ní ìbọn AK-47 tí àwọn fi ṣọṣẹ́ láabi náà. Ó ní Bello máa ń sábà darapọ̀ mọ́ àwọn lákòókò tí àwọn bá lọ fún iṣẹ́ ìjínigbé. Abubakar ní nígbàkúgbà tí wọ́n bá ké pe òun fún iṣẹ́ ìjínigbé, gbogbo ìgbà lòun máa ń dáhùn tí òun sì máa ń tẹ̀lé wọn láti lọ ṣọṣẹ́ láabi. Ládùrú kíkópa nínú ikọ̀ agbébọn náà gẹ́gẹ́ bí ohun tó mú owó wọlé fún àwọn, Abubakar sọ wípé ẹgbẹ̀rún 10 náírà ní ìpín tóun máa ń rí gbà látara owó ìtanràn tó bá jẹ́ sísan. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò wù òun láti máa jí èèyàn gbé, ṣùgbọ́n ìbátan ni Muhammed jẹ́ sí òun. Ọ̀dọ̀ rẹ̀ lòun gbé dàgbà, òun sì ló mú òun darapọ̀ mọ́ ẹgbẹ́ agbébọn náà. Wàyí o, DSP Àyànládé sọ wípé ikọ̀ agbófinró pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò yòókù ti ń ṣiṣẹ́ takuntakun lójúnà láti tọpinpin àwọn afurasí yòókù àti láti fojú wọn winá òfin. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, ìjọba Saudi Arabia fààyè gba irúfẹ́ àwọn èèyàn kan láti máa ra ọtí mu lórílẹ̀‐èdè náà báyìí. Ìjọba orílẹ̀‐èdè Saudi Arabia ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de ọtí títà àti mímu lórílẹ̀‐èdè náà. Ìjọba ilẹ̀ náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú fífi àyè gba àwọn ọlọ́rọ̀ ọmọ ilẹ̀ òkèrè láti má lè ra ọtí mu báyìí nílẹ̀ náà. Èyí ni ìgbà àkọ́kọ́ tí ẹnikẹ́ni yóò láǹfààní láti ra ọtí láti ọdún 1952 tí ìjọba ti fòfin de ọtí títà àti rírà ní orílẹ̀-èdè náà. Àwọn kan gbàgbọ́ pé àwọn aláṣẹ Saudi sì lè gbà àwọn arìnrìn-àjò afẹ́ sí orílẹ̀-èdè náà láàyè láti máa ra ọtí mu. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ìjọba Saudi ti fòfin de ọtí mímu láwọn olú iléeṣẹ́ orílẹ̀-èdè náà káàkiri àgbáyé láti lè pa òfin Saudi mọ́. Bó tilẹ̀ jẹ́ pé ọdún 1952 ní ìjọba Saudi fòfin de ọtí títà àti mímu ní orílẹ̀-èdè náà. Àmọ́ ní báyìí àwọn aláṣẹ ìjọba ti ilẹ̀ náà ti gùnlé onírúurú ètò àtúnṣe kan káwọn orílẹ̀-èdè àgbáyé lè bá rí wọn bí ìlú tí kì í tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀. Fún àpẹẹrẹ, ìjọba ti pàṣẹ ṣíṣí ilé sinimá padà. Bákan náà ni ìjọba tún ti sọ pé orílẹ̀-èdè náà yóò máa ṣagbátẹrù ayẹyẹ orin kíkọ padà lábẹ́ ìjọba orí adé Saudi Mohammed bin Salman. Bákan náà ni ìjọba tún gbẹ́sẹ̀ kúrò lórí òfin tó ti fi de àwọn obìnrin pé wọn ò lè wakọ̀. Ó sì tún ti dín agbára àwọn ọlọ́pàá Hisbah kù. Àmọ́ gbígbẹ́sẹ̀ kúrò lórí òfin tí ìjọba fi de ọtí mímu àti títà làwọn èèyàn ń sọ nípa rẹ̀ jùlọ. Oníbàárà tó bá fẹ́ ra ọtí gbọ́dọ̀ pa fóònù rẹ̀ kí ó sì fi pamọ́ sínú báàgì kí wọ́n tó gbà á láàyè láti wọlé. Ṣáájú lóṣù kínní ọdún 2024 ni wọ́n ṣí ilé ọtí kan nílùú Riyadh. Àmọ́ ṣùgbọ́n àwọn tí kì í ṣe mùsùlùmí àtàwọn aṣojú ilẹ̀ òkèrè ló lè ra ọtí mu níbẹ̀. Àmọ́ lábẹ́ òfin tó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti ìparí ọdún 2025 báyìí, àwọn ọlọ́rọ̀ tí kì í ṣe mùsùlùmí ti láǹfààní láti máa ra ọtí níbi tí wọ́n ti ń tà á báyìí. Àlàkalẹ̀ òfin náà sọ pé ẹnikẹ́ni tó bá ní ìwé ìgbélùú tí wọ́n fi $27,000 gbà gbọ́dọ̀ fi ẹ̀rí hàn wípé òun gba owó oṣù tí kò dín ní 50,000 riyal owó ilẹ̀ Saudi lóṣù. Ọ̀pọ̀ àwọn oníbàárà tó ti ra ọtí ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta ọtí tó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé tó o bá fẹ́ ra ọtí níbẹ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ pa fóònù rẹ kí o sì fi pamọ́ sínú báàgì kí wọ́n tó gbà ọ́ láàyè láti wọlé. Ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì kan tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé iye tí wọ́n ń ta ọtí ní ṣọ́ọ̀bù náà wọ́n ju iye táwọn èèyàn ń rà á lọ nílẹ̀ Yúróòpù. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀sìn Islam kò fààyè gba ọtí mímu àti fífi èèyàn ṣe kátàkárà, àwọn ìtọ́ni Islam yìí sì làwọn èèyàn Saudi
Saudi ń tẹ̀lé láti ọjọ́ tó ti pẹ́ àmọ́ fífi èèyàn ṣe kátàkárà tí ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀ ọdún ní Saudi bó tilẹ̀ jẹ́ pé ìjọba ilẹ̀ náà fòfin dè àmọ́ wọ́n ń ṣe lábẹ́nu. Ìjọba Saudi ti wá mú ọ̀rọ̀ ìrìn àjò afẹ́ ní ọ̀kúnkúndùn báyìí láti lè jẹ́ kí ẹ̀ka míì yàtọ̀ sí epo rọ̀bì lè máa pawó wọlé sápò ìjọba ilẹ̀ náà. Bí owó epo ṣe wálẹ̀ láìpẹ́ yìí lọ́jà àgbáyé jẹ́ kí àdínkù bá owó tó ń wọlé fún ìjọba Saudi Arabia torí epo rọ̀bì nìkan ní kókó nǹkan ọrọ̀ ajé wọn. Ó sì dàbí ẹni pé èyí ló ṣokùnfà bí wọ́n ṣe fààyè gba káràkátà ọtí. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn jí ìmáàmù àgbà kan, adarí Fúlàní àtàwọn míì gbé sálọ nínú ìkọlù tuntun nílùú Kaduna. Àwọn afurasí ajínigbé agbébọn ti ṣe bẹ́ẹ̀ jí ìmáàmù àgbà mọ́sálásí ńlá Janjala Central Mosque Malam Bello Abdullahi àti adarí Fúlàní agbègbè náà Alhaji Shehu Bello pẹ̀lú obìnrin kan lásìkò ìkọlù sí ọ̀pọ̀ àwọn ìlú níjọba ìbílẹ̀ Kagako nípínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde síta, àwọn adìyàmọ́ra agbébọn ṣe bẹ́ẹ̀ sì kọlù sí ọ̀pọ̀ abúlé níjọba ìbílẹ̀ náà tó fi mọ́ Ìdó, Gidamakeri, Kòhótò àti Jàǹjálà níbi tí wọ́n ti jí àwọn olùgbé ìlú àti àwọn màálù gbé sálọ, èyí tó mú ọ̀pọ̀ àwọn olùgbé ìlú sá àsálà fún ẹ̀mí ara wọn ní tipátipá nínú ìpayà ìbẹ̀rùbojo. Ìròyìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ló gba ìgboro kan lówùúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé nípasẹ̀ ẹ̀ṣọ́ aláàbò kan @dankastina 50 lójú òpó ayélujára Twitter. Adarí ìlú náà tó ní kán forúkọ bò wọ́n láṣìírí torí ààbò fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní déédéé aago 9 alẹ́ múlẹ̀. Àwọn adìyàmọ́ra agbébọn náà ló ya wọ ìlú lọ́gbọ̀n pẹ̀lú àwọn ìbọn AK-47. Ó ní ọ̀kan kọ́kọ́ ya wọ ilégbèé ìmáàmù àgbà tó sì jí gbé. Láti bẹ̀ ni wọ́n ti mórílé ilégbèé adarí Fúlàní agbègbè náà. Nígbà náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí ara wọn. Ẹni náà fi kún pé àwọn aṣèkọlù náà tún jí obìnrin kan gbé sálọ lásìkò ìkọlù náà. Bákan náà ni wọ́n jí ọ̀pọ̀ màálù gbé sálọ. Lẹ́yìn ìkọlù náà, àwọn olùgbé ìlú tó fara káásá ọ̀hún pàápàá jùlọ Kòótò ṣe bẹ́ẹ̀ fi ìlú wọn kalẹ̀ lógúnlọ́gbọ̀n tí wọ́n sì sálọ ìlú Kagako àti ìlú Sabonwuse tó wà lágbègbè náà fún ààbò. Adarí ìlú náà sọ wípé ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ lẹ́yìn tí àwọn èèyàn gbọ́ pé ìmáàmù àgbà àti adarí Fúlàní agbègbè náà ti jẹ́ jíjígbé sálọ. Nígbà náà ni àwọn èèyàn tó mọ̀ pé nǹkan ti dàrú. Ó ní ọ̀pọ̀ mọ̀lẹ́bí ló sun inú igbó lálẹ́ ọjọ́ náà ṣáájú kí wọ́n tó mórílé ìlú Kagako àti Sabonwuse. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ló wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn agbébọn fún ìlú náà ní gbèdéke ọjọ́ méje láti san mílíọ̀nù 6 náírà 6 mílíọ̀nù náírà owó ìtanràn fún ìtúsílẹ̀ obìnrin kan àtàwọn ọmọ rẹ̀ 4 tó jẹ́ jíjígbé ṣáájú tẹ́lẹ̀. Adarí ìlú náà sọ wípé gbèdéke ọjọ́ náà pé láìsí iṣẹ́ ìdóòlà tàbí ìdásí àwọn àjọ elétò ààbò. Lẹ́yìn náà ni àwọn aṣèkọlù náà padà lọ ṣèkọlù sí ìlú náà. Olùgbé ìlú kan sọ wípé àwọn ta iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun àtàwọn àjọ elétò ààbò yòókù lólobó nípa ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àwọn ò rí ìdásí wọn. Pàbó ní ìpè pàjáwìrì náà já sí. Ó ní báyìí o, àwọn agbébọn náà ti jí olórí ẹ̀sìn àti olórí ìlú lọ. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna tàbí ìjọba ìpínlẹ̀ náà kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tuntun náà. Wàyí o, àwọn olùgbé ìlú ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ náà láti darí ikọ̀ elétò ààbò lọ agbègbè náà ní kíákíá kí wọ́n sì rí dájú pé wọ́n dóòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé àti láti dènà ìtẹ̀síwájú ìkọlù ní ìlú náà. Ọwọ́ tẹ̀ o, ikọ̀ ológun náà wọ́gá àwọn afurasí ajínigbé 8 àtàwọn tó ń gbé oògùn olóró nípínlẹ̀ Ẹdó. Àwọn afurasí ajínigbé 8 àtàwọn tó ń gbé oògùn olóró ti jẹ́ fífìgbóró òfin gbé nípasẹ̀ ikọ̀ ológun 4 Brigade iléeṣẹ́ ológun ilẹ̀ wa pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ wa, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó, ikọ̀ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence àti ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Ẹdó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn afurasí náà ló jẹ́ nínáwó gan lọ́jọ́ 4 oṣù kejì February 4 lásìkò iṣẹ́ ìrédè ààbò ìyẹn Operation Ibo Dànù nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ igbákejì ọ̀gá àgbà alukoro iléeṣẹ́ ológun 4 Brigade Kennedy Anyanwu
lọ́jọ́ Ẹtì Friday. Anyanwu sọ wípé iṣẹ́ ààbò náà wáyé lójúnà láti palẹ̀mọ́ àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé agbébọn àti láti dóòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé nílùú Osara níjọba ìbílẹ̀ Estako ní Auchi, bákan náà àti ìlú Opela ní agbègbè àríwá Edo North Senatorial District. Lásìkò iṣẹ́ ìrédè náà lọ́wọ́ tẹ àwọn afurasí ajínigbé 8 àti àwọn tó ń gbé oògùn olóró lọ́nà àìbófinmu. Orúkọ àwọn afurasí náà ni Jamilu Muhammad ẹni ọdún 25, 25, Kasim Abu ẹni ọdún 23, 33, Brahima Hafiz ẹni ọdún 31, 31, Sulaiman Hamisu ẹni ọdún 36, 36, Lawan Umar ẹni ọdún 25, 25, Bawa Hawa ẹni ọdún 24, 24, Musa Umaru ẹni 40 ọdún 40 àti Amadu Atai ẹni 50 ọdún 50. Lára àwọn ohun ìjagun ìbọn tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ àwọn afurasí náà ni ìbọn sakabula òyìnbó, àwọn ọta ìbọn 4 àti ìbọn tiwantiwa kan. Àwọn ohun èlò mìíràn ni ẹ̀rọ alátagbà POS, àdá 2, ẹ̀rọ ayàwòrán Nikon, àwọn fóònù Android, àwọn nǹkan olómi oní cocaine ìgò 5, ẹ̀rọ tí wọ́n fi ń wọn oògùn olóró àtàwọn ìgbó tramadol, ice, loud àti kolos. Àwọn afurasí àti àwọn ohun èlò tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ wọn ti jẹ́ yíyọ̀ǹda lé àwọn iléeṣẹ́ ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. A ò faramọ́ o. Àtíkù, Bọ̀dé George, ẹgbẹ́ òṣèlú PDP, LP àtàwọn míì kọ̀rọ̀ ojú sáwọn sẹ́nétọ̀ lórí àtúnṣe òfin ìdìbò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu, ilé aṣòfin àgbà l'Àbújá ti fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà nìkan láti kéde èsì ìdìbò. Àwọn sẹ́nétọ̀ ọ̀hún tún ti kéde ìgbésẹ̀ míì lọ́jọ́rú Wednesday níbi àtúnṣe òfin ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tí ilé ìgbìmọ̀ aṣòfin náà jíròrò lé lórí. Ìgbésẹ̀ ọ̀hún ló fa awuyewuye nítorí fífi ẹ̀rọ kọ̀ǹpútà gbé èsì ìdìbò síta ní ọ̀pọ̀ gbàgbọ́ pé ó lè dènà èrú nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Nígbà tí ilé ń gba òfin náà wọlé, àwọn sẹ́nétọ̀ wọ́gilé abala 60 ẹ̀ka kẹta òfin náà, èyí tó sọ pé àwọn òṣìṣẹ́ elétò ìdìbò INEC gbọ́dọ̀ lo ẹ̀rọ kọ̀ǹpútà láti fi kó èsì ìdìbò jọ àti láti fi ránṣẹ́. Ohun tó wà nínú òfin náà ni pé àjọ INEC gbọ́dọ̀ lo ẹ̀rọ kọ̀ǹpútà láti fi èsì ìdìbò látàwọn ibùdó ìdìbò ránṣẹ́ sórí àtẹ IREF lẹ́yìn tí gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú àti alákòóso àjọ INEC tó ṣagbátẹrù ètò ìdìbò bá ti buwọ́lu èso ìdìbò náà tán. Àmọ́ ohun tó wà nínú àtúnṣe òfin náà báyìí ni pé òṣìṣẹ́ INEC tó ṣagbátẹrù ètò ìdìbò ní láti fi èsì ìdìbò náà ránṣẹ́ pẹ̀lú orúkọ àwọn olùdìbò tó forúkọ sílẹ̀ láìsí àfikún tàbí àyọkúrò. Ilé aṣòfin àgbà bákan náà tún fagilé abala 22 òfin ètò ìdìbò Nàìjíríà tó sọ pé ẹ̀wọ̀n ọdún 10 ni ìjìyà fún ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ń fi ìbò ṣe kátàkárà. Ilé sọ ìjìyà náà di ẹ̀wọ̀n ọdún 2, àmọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa san fáìnì mílíọ̀nù 5 náírà báyìí dípò mílíọ̀nù 2 tó wà nínú òfin náà tẹ́lẹ̀. Àwọn sẹ́nétọ̀ náà tún buwọ́lu ẹ̀rọ BVAS nìkan fún ìforúkọsílẹ̀ fún ètò ìdìbò àti fún ìbò dídì. Bákan náà tún làwọn aṣòfin ọ̀hún tún fòǹtẹ̀lù káàdì ìdìbò alálòpẹ́ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ láwọn ibùdó ìdìbò. Kí àtúnṣe yìí ò tó lè di òfin, ilé aṣojúṣòfin l'Àbújá àti ilé aṣòfin àgbà gbọ́dọ̀ fẹnukò lórí àtúnṣe òfin náà kí wọ́n sì fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu fún ìbuwọ́lù. Ẹ̀wẹ̀, igun tùrákì nínú ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ LP àti ẹgbẹ́ òṣèlú APGA tako ilé aṣòfin àgbà lórí bí wọ́n ṣe wọ́gilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ àti fún fífi èsì ìdìbò ránṣẹ́ sórí àtẹ IREF. Igbákejì alága gbogbogbò PDP tẹ́lẹ̀ Olóyè Bọ̀dé George àti èèkàn nínú ẹgbẹ́ APGA Olóyè Chekwa Okorie náà bu ẹnu àtẹ́lu àtúnṣe tí ilé aṣòfin àgbà ṣe lórí ètò ìdìbò Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Atiku Abubakar ṣàpèjúwe ìgbésẹ̀ ilé aṣòfin àgbà náà gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣègbè lẹ́yìn àwọn olùdíje sípò tí wọ́n bá lórí oyè lọ́wọ́lọ́wọ́ nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Àtíkù ní ìfàsẹ́yìn ní ìgbésẹ̀ ilé aṣòfin àgbà yóò mú bá àtúnṣe òfin ìdìbò Nàìjíríà, kò sì tún ní jẹ́ káwọn èèyàn ní ìgboyà nínú ètò ìdìbò mọ́. Nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn Àtíkù fi síta, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí náà sọ pé lásìkò tí ìjọba àwarawa káàkiri àgbáyé ń lo ìmọ̀ ẹ̀rọ láti rí i pé ètò òṣèlú wọn fẹsẹ̀ múlẹ̀ dáadáa, níbẹ̀ ni ilé aṣòfin Nàìjíríà ti ń buwọ́ lu òfin tó fàyè gba ṣíṣe èrú nínú ètò ìdìbò. Lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún
àkójọpọ̀ àti fún fífi èsì ìdìbò ránṣẹ́ dára torí yóò dáàbò bo èso ìdìbò wa yóò sì jẹ́ kí èrú nínú ètò ìdìbò dínkù èyí ni yóò sì jẹ́ kí èrò àwọn olùdìbò wá sí ìmúṣẹ. Ìgbésẹ̀ ilé aṣòfin láti fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún èsì ìdìbò túmọ̀ sí pé wọn ò fẹ́ kí aráàlú mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ètò ìdìbò ní Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú LP ní tiẹ̀ sọ pé ìgbésẹ̀ ilé aṣòfin túmọ̀ sí pé àwọn aṣòfin ti dalẹ̀ aráàlú tó dìbò yàn wọ́n. Ẹgbẹ́ LP sọ pé ìgbésẹ̀ náà wà lára àwọn ìgbésẹ̀ tó burú jùlọ tí ilé aṣòfin àgbà ti gbé láti ọdún 1999 títí di àkókò yìí. Ẹ̀wẹ̀, ààrẹ ilé aṣòfin àgbà l'Àbújá sẹ́nitọ̀ Godswill Akpabio wá sọ pé ilé aṣòfin kò fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò nínú àtúnṣe òfin ètò ìdìbò Nàìjíríà tí wọ́n buwọ́lù lọ́jọ́rú Wednesday. Akpabio sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ilé buwọ́lù òfin náà tán tí onírúurú èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n ṣe. Ààrẹ ilé aṣòfin ní àsìgbọ́ wà nínú ìkéde tí ilé ṣe. Ó ní àwọn aṣòfin kò wọ́gilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Ó ní kò sí òótọ́ nínú ọ̀rọ̀ náà. Nǹkan tí àwọn ṣe gẹ́gẹ́ bí aṣòfin ni pé àwọn fòǹtẹ̀lù òfin ọdún 2022 lórí lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Nítorí náà ẹ má jẹ́ káwọn èèyàn ṣì yín lọ́nà. Ilé aṣòfin àgbà kò tako lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún àkójọpọ̀ èsì ìdìbò. Akpabio ní ohun tó wu òun gan ni pé kí wọ́n ó lo ẹ̀rọ kọ̀ǹpútà fún ètò ìdìbò tó ń bọ̀. Ẹ gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí ẹ fi dè wọ́n o. Ẹ jẹ́ káwọn Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́sùn láti lè dènà irú ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara. Adeleke ló ké gbàjarè síta bẹ́ẹ̀ fún ọ̀gá ọlọ́pàá ilé wa. Gómìnà Adémọ́lá Adeleke ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké pe ọ̀gá ọlọ́pàá Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé kó jẹ́ káwọn ẹ̀ṣọ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ iṣẹ́ padà látàrí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí tó wáyé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ní ìjọba ìbílẹ̀ Káyàmá ní ìpínlẹ̀ Kwara. Gómìnà Adeleke rọ ọ̀gá ọlọ́pàá pé kó gbésẹ̀ kúrò lórí òfin tí iléeṣẹ́ ọlọ́pàá fi de àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti dènà irú ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àti ìjínigbé tó wáyé nílùú Wọ́ọ́rọ́ ní ìjọba ìbílẹ̀ Káyàmá ní Kwara níbi tí kò dín ní èèyàn 100 táwọn agbésùnmọ̀mí ṣekú pa. Gómìnà Adeleke tó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed fi síta ṣàlàyé pé òfin tí iléeṣẹ́ ọlọ́pàá fi de àwọn Àmọ̀tẹ́kùn ló jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé lágbègbè Ọ̀rẹ́ Ìgbómìnà láìpẹ́ yìí wáyé. Adeleke ní iléeṣẹ́ ọlọ́pàá ju àwọn ọ̀gá ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn sí àtìmọ́lé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù láì gbé wọn lọ sí ilé ẹjọ́. Ó ní àwọn Àmọ̀tẹ́kùn mọ ọgbọ́n tí wọ́n máa ń lò láti dènà àwọn jàǹdùkú ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ láwọn ibodè ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ní bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fòfin de àwọn Àmọ̀tẹ́kùn fáwọn ọ̀daràn àtàwọn jàǹdùkú agbébọn láǹfààní láti máa ṣiṣẹ́ bí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke tún ké pe ọ̀gá ọlọ́pàá láti gbésẹ̀ kúrò lórí òfin tí iléeṣẹ́ ọlọ́pàá fi de àwọn Àmọ̀tẹ́kùn sọ pé kí iléeṣẹ́ ọlọ́pàá gbé àwọn ọ̀gá Àmọ̀tẹ́kùn tó wà ní àhámọ́ lọ sí ilé ẹjọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé àìṣiṣẹ́ àwọn Àmọ̀tẹ́kùn léwu fáwọn olùgbé ìgbèríko ní ìpínlẹ̀ Ọ̀ṣun torí àwọn jàǹdùkú agbébọn yóò láǹfààní láti ṣiṣẹ́ ibi wọn nígbàkúùgbà. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé ẹ̀ṣọ́ elétò ààbò ti wà lójúfò báyìí pàápàá jùlọ láwọn ibodè ìpínlẹ̀ náà látàrí ìṣẹ̀lẹ̀ láabi àwọn agbésùnmọ̀mí tó wáyé ní Kwara. Adeleke ní àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti dúró wámúwámú láwọn ibodè láti dènà àwọn jàǹdùkú agbébọn tó bá fẹ́ ṣe irú ìjàmbá tó ṣẹlẹ̀ ní Kwara ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà kò ṣàìkẹ́dùn pẹ̀lú ẹbí àwọn èèyàn tó kú níbi ìkọlù tó wáyé ní Kwara. Ó sì tún kẹ́dùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà lórí nǹkan tó ṣẹlẹ̀.